patronize mi jọ̀ọ́. Má parọ́ òṣì fún mi. Ohun jẹ́jẹ́ rẹ, ìwà jẹ́jẹ́ rẹ, mo ti mọ̀ pé irọ́ ni. O má parọ́ fún mi. Jọ̀ọ́ nítorí Elédùmarè. Afẹ́fẹ́ ti fẹ́, àti rí fùrọ̀ adìyẹ. Ọ̀rẹ́ mi gangan ló ń bá lájọṣepọ̀. Ó ń bá ní àjọṣepọ̀. Kò wá mọ lóhùn nìkan. Tó fi lórí àwọn ọmọ kéékèèké inú church. Ẹ̀kẹ́ tí mo mi ìdè mọ́kàn tí fẹ́ sọ mọ́. Fẹ́mi. Ó ga o. Wo lóhùn ọba. Báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí? Irú ayé wo gan ni mo tẹ̀ wá wáyé? Gbogbo bí mo ṣe ń pariwo. Fẹ́mi ò rí àti sí o. Kàkà kí Fẹ́mi ó sọ̀rọ̀ sí. Ojú mi ló ń wò. Tó sì ń bẹ̀ mí pé kò sọ̀rọ̀ o. Nígbà tó pẹ́ díẹ̀, ó bú sẹ́kún. Ó ń sun ẹkún. Ẹkún tí ì ṣe kékeré. Fẹ́mi hu báyìí. Bí ẹni wípé ọmọ kékeré ló ń hu ni. Ló ń sunkún. Ẹkún tó ń sun ó touch mi. Ó jẹ́ kó rẹ̀ mí. Àmọ́ Fẹ́mi why tó ṣerú nǹkan báyìí? Ó ní I don't understand. Ẹ wo ẹsẹ̀ tí mo sọ fún yín pé mo fẹ́ ṣe báwa táwọn owó ọdún bó ṣe wáyé lẹ́yìn 7 days báyìí àbẹ̀rẹ̀ sí máa ta ó ṣe ti rí pé kò pọ̀ 1 2 3 4 5 6 7 8 9 9 mẹ́sàn-án péré ni mo ṣe mẹ́sàn-án péré ni mo ṣe báwa táwọn owó ọdún owó wà fún ọ a máa fún yín lọ́sẹ̀ kékeré kan sí òun ẹ̀kọ́ máa lò láti ọkọ̀ lọ́sẹ̀ kékeré yẹn tán ẹ̀ wá máa gbé lọ ṣe ti rí mẹ́sàn-án péré so o ti kó àwọn tí kò sílé mẹ́sàn-án péré mo ní kí láti polówó fún yín ni o ṣe ti rí báyìí owó tí ò ga ní lára ni o ìwọ̀n kan ti ẹ̀ sọ fún mi pé àti ṣeun mo fẹ́ ọṣẹ àánú ni ìwọ tó bá ń tajà ìwọ tó nílò àánú ẹ̀yin tẹ́ bá ń tajà ní tẹ́ ń ta nǹkan òní ìgbà tó wà fún mi lóyún òun ní tí mo bá àwọn èèyàn ṣe tó ṣe fún àwọn èèyàn tiẹ̀ máa sẹ́ǹdẹ̀ ó dé after 7 days kan tó dùbọ̀ ilé báyìí after 7 days àbẹ̀rẹ̀ sí máa ta bó ṣe wáyé èmi la ṣe so wọ́n lára pèsè máa ka 7 days yẹn ó di next week Thursday kí n tó tún lọ lò next week Thursday èèyàn bẹ̀rẹ̀ sí pé èèyàn dé máa bẹ̀rẹ̀ sí lò next week Thursday ẹ bẹ̀rẹ̀ sí máa lò. Tí bá ló yé mi ró ni mo pa kó yé mi. Sórí tọ̀rẹ́ ẹ̀yẹn ó yẹ kó o nífura. Kó ṣojú lásán èmi gan ò mọ bí mo ṣe bára mi ibi tí mo bára mi yìí. Tí máa understand ni màá ti sọ fún ẹ. I don't understand and I want to talk to you. Ha! Fẹ́mi, o understand? Tí Lágbájá, o understand? Tí Làkàṣègbè, tí Awóbídá Joshua, o understand náà. Ó ní mi ò understand. Gbọ́dọ̀ mo kàn fẹ́ sọ fún ẹni pé má bínú ìyàwó mi. Ó kúnlẹ̀, ó bẹ̀rẹ̀ sí sunkún, ó ń fi ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ mí, ó bẹ̀ mí gidi gan. Èmi náà sì sunkún. Nígbà tó sunkún tán, ó ní òun mọ bó ṣe dọ́dọ̀ mi o. Ọmọ fídíò yẹn ṣe dọ́dọ̀ mi o. Ó ní kíní yẹn kàn máa ṣe òun. Ìwé kóun ṣe. Mo ní ò tí jẹ́wọ́. When you are ready láti jẹ́wọ́ fún mi, wàá bá mi sọ̀rọ̀. Eléyìí tó ń sọ yìí kò ṣe tèmi. You are just lying. Ó ń parọ́, ó tún fi rọ́, ó tún fi borọ́ mọ́lẹ̀ ni. Fẹ́mi irọ́ ló ń pa. You are a liar. Ó ń parọ́ ni. Mo ṣe kúrò níwájú ẹ̀ nìyẹn. Mo bá lọ sínú yàrá mi. Mo tilẹ̀kùn mọ́rí. Mo wà ń bẹ̀. Kí n click lórí fídíò, another video. Àǹtí Ṣeun. Ìyàwó pásítọ̀ wa gangan ni mo bá ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ti promise ara mi pé mi fẹ́ wo àwọn fídíò yẹn òkú mọ́. Àmọ́ ẹ̀mí mi ò balẹ̀, mo fẹ́ mọ àwọn tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìdímọ̀ tí mo ṣe mọ àwọn tó wà ń bẹ̀ ló ṣe ń gbomijé lójú mi. Eléyìí ló fà á tí mo sọ pé mi fẹ́ mọ àwọn tó wà nínú fídíò yẹn mọ́. Àmọ́ eléyìí mo mọ̀ ọ́. Ìyàwó pásítọ̀ bí mo ṣe ṣílẹ̀kùn yẹn. Gírígírí. Bá lọ bọ́kọ̀ mi níbi tó sùn sí. Ó ti sùn lọ. Mo bá mú ọwọ́. Ó di pa lójú ẹ̀. Fẹ́mi, even pastor's wife is involved. Fẹ́mi, ìyàwó pastor. Wo nǹkan tó ṣe yìí ní alẹ́ ni mo máa send ẹ̀ sí pastor. Alẹ́ gẹ́gẹ́ ni mo máa send ẹ̀ sí pastor. Ojú ẹ̀ ti dá. Ó wá wò mí. Ó ń fọwọ́ bójú ẹ̀. Ó ní mi gbọ́ nǹkan tó sọ. Mo ní alẹ́ ni màá send ẹ̀ sí pastor. Ó ní wọn bí ẹ̀dá.
ó ní wọ́n bí ẹ̀dá ó ní wọ́n bí ẹ̀dá tó bá ti bí ẹ̀dá ìwọ sẹ́ǹdì ẹ̀ sí mi ló wá bọ́ síbi orin yẹn padà mo ní kó tó fẹ́ sọ nìyẹn kó tó fẹ́ sọ nìyẹn ó ní yes aláṣejù nìyẹn mo ti ní kó má bínú mo sọ pé fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí àwọn pásítọ̀ wọ́n bí ẹ̀dá wọ́n bí mẹ́tàlá ẹ̀dá tó bá ti wá tó bẹ́ẹ̀ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wọn nǹkan tó máa ń tójú èèyàn tó máa ń gbọ́ nǹkan tó máa ń wù aláìgbọràn máa ń rí wà rí pé wà rí wọn ti ẹ̀ bí ẹ̀dá ìwọ kọ́ lélẹ́yìn you no born you well if you try it kò sọ pẹ̀lú ohun tó léwu ó sọ pẹ̀lú ohun tó soft tí ìbẹ̀rù sì wà ní ohun yẹn kò ṣe ẹni tó sọ̀rọ̀ lẹ́rú bá o èmi tó ń bá sọ̀rọ̀ ni kí ló ní fẹ́ ṣe yẹn náà kí ló sọ pé ó fẹ́ ṣe yẹn náà ó fẹ́ send ẹ̀ sí àwọn pásítọ̀ àbí pásítọ̀ wọn ò bí ẹ̀dá bí ìyẹn ṣàwádà o wọn ò bí ẹ̀dá tó bá send ẹ̀ nǹkan tí ojú èèyàn tí ó máa ń túlé máa ń rí ojú ẹ̀ máa rí so o ti mọ password laptop mi ibi hiding place tí mo fi sí yẹn tí mo hid ẹ̀ sí yẹn ibẹ̀ ló ń túlé yáà ó jẹ́ ti sùn nìyẹn nǹkan tójú ẹ̀ wà lójú ẹ̀ ti rí nìyẹn ó ń pè é kákì ìbùn kankan mọ́ náà ló bá dìde ló bá lọ síbi inú wardrobe ẹ̀ ló bá ṣe tútútú ó bá mú nǹkan òun jáde nígbà tó mú jáde ó mú láìta sí Fẹ́mi sà ó gbé sẹ́nu ó jẹ́ igbó ni bó ṣe ń fà ó dìde wáìnì tó wà nínú ilé ó lọ gbé wáìnì yẹn jáde ó lè nǹkan mímọ́ lára ni ó ṣí nǹkan tó wà lára ẹ̀ ó rí pé pure alcohol ni ó dà sínú cup ó bẹ̀rẹ̀ sí mú ó ní mò ń sùn lọ́wọ́ tí mo ti ń lálàá gidi ìwọ wá jí mi bẹ́ẹ̀ ó jí mi normal ó gbá mi ṣé ìwọ ló wà nínú fídíò yẹn ṣé ìwọ ni are you the one ṣé bàbá ẹ̀ ló wà ńbẹ̀ ìyá ẹ̀ ló wà ńbẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló wà ńbẹ̀ àbúrò ẹ̀ ló wà ńbẹ̀ kí wàá ní problem ẹ̀ ìyàwó pásítọ̀ then mi ò fẹ́ lóúnjẹ I don't take care of you is there any way tí mo ti lack why can't you allow me to enjoy myself must you know who I am dandan ni kó orí ìwé ẹranko tó wà lọ́wọ́ mi ni I've been claiming angel to you kí ló tó ń túlé káàkiri ibi tó dé yẹn ṣé mo fi lé ẹ lọ́wọ́ ni ṣé mo fi lé lọ́wọ́ níbẹ̀ ni so o máa ń ṣọ́ mi for the password mi what else have you seen kí ni nǹkan tó ti rí because I could remember mi ò fún password laptop ibẹ̀ yẹn mo ní laptop ẹ̀ ò ní password ibi tó ti mú kinní yẹn password wà mí kò ń ṣe password ọyọ kankan so for you to open that thing o ti pass boundary do you want more ṣé o gbẹ ló ti rí ọjà tí níta burú ẹ náà burú ẹ̀yìn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ yẹn ọmọ yẹn ó bàjẹ́ gan àti rí yẹn náà àbí àbí wo ló ní kọ́mọ yẹn kúrò nílé èmi ò sọ nǹkan fún un mi tí rí bá sọ̀rọ̀ àbí kọ́ ní àkópè ìkọ́ mi well no problem babe yà sùn ní ṣé o ti ya wèrè ta ló máa sùn ó ní I am not joking mi ìbẹ́ ṣeré pàṣẹ sọ̀rọ̀ lọ́wọ́ Fẹ́mi ti bọ́ tọ̀pẹ̀ para ó bọ́ sókòtò ẹ̀ ó sì mú nǹkan tó máa mú yẹn ó wọnú báàgì ẹ̀ ó mú kinní kan jáde bíi ká sùn ó dà sọ́wọ́ báyìí kò ló pẹ́lẹ̀ ó dà sẹ́nu ó mu júìsì tó mu ó mu lé lórí ó ní babe ó ní wàá sùn o mo ní what do you mean mo ń bèsè tó wà important lọ́wọ́ ó ní kí n sùn irú ọ̀run wo nìyẹn I am not sleeping ó ní I don't want to beat you you are my wife I love you so much I don't want to hurt you don't make me do this please mo yẹn sọ̀rọ̀ omi ń bọ́ lójú ẹ̀ I should not make you do what did you want to do ó ní I'm coming ló bá tún mọ náà wardrobe ẹ̀ náà ibi tí mo dúró sí ni mo dúró sí mi ì sẹ́ bí a kì í máa sá lọ ni bí a kì í máa bẹ̀bẹ̀ ni
mi mọ̀ tí mo fẹ́ ṣe ló bá síbẹ̀ ló bá mú fóònù mi jáde fóònù ẹ̀ báyìí iPad ni ìbísẹ̀ ìsọ pé wọ́n ti ń lò àṣé nǹkan tó fi ń ṣe nìyẹn ó bá gbé síbẹ̀ ó bá sẹ̀tẹ̀ wọ́n ní now we can go baby ní where are we going to we want to make our own video you can see ojú ẹ̀ ti change nǹkan ọmọkùnrin ẹ̀ ti double àǹtí Ṣeun mo yin àwọn tọkọ wọn máa ń fa nǹkan ó lọ ó tilẹ̀kùn lẹ́yìn ní nobody stay here but wọn lè fẹ́ máa lè máa lé ẹ káàkiri ló bá ní you have to sleep me and you sleep.